Aláròyé máa wí o. Ohun kankan náà ni ìjọba Tinubu àti Buhari níbi àìkójú òṣùwọ̀n Ọbásanjọ́. Ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ti fọgbọ́n ta sí ààrẹ Nàìjíríà lọ́wọ́ báyìí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lórí ìjọba rẹ̀. Ọbásanjọ́ ní lórí ìjọba jákujàku tí kò ṣe dáadáa láàrin ìlú tí kùdìẹ̀kudiẹ rẹ̀ sì pọ̀ ju dáadáa rẹ̀ lọ. Ìjọba Tinubu nìkan ló ń figagbága pẹ̀lú ti Buhari tóun náà ṣèjọba ráhùnráhùn kó tó di wípé ó bá tirẹ̀ lọ. Nínú ìwé tuntun tí ọkùnrin tó dipò olórí Nàìjíríà mú lásìkò ológun àti sáà méjì lábẹ́ ìṣèjọba alágbádá yìí ṣẹ̀ṣẹ̀ kọ, èyí tó pè ní ilẹ̀ Nàìjíríà àtẹ̀yìnwá àti ọjọ́ iwájú, Nigeria Past and Future, tó jẹ́ ọ̀kan nínú àwọn ìwé méjì tó ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ lásìkò tó ń ṣayẹyẹ ọjọ́ ìbí ọdún 98 rẹ̀ nínú oṣù kẹta ọdún yìí ló ti sọ̀rọ̀ náà. Nínú orí kìíní ìwé yìí tó pe àkọlé rẹ̀ ní láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ títí di ìsinsìnyí, ohun kan ṣoṣo tó sọnù, ni Ọbásanjọ́ ti ṣàgbéyẹ̀wò àwọn olórí Nàìjíríà látìgbà tí Nàìjíríà ti gba òmìnira, àti wípé kò sí ìjọba alágbádá tó burú jáì bíi tayé ìjọba Buhari nínú ìtàn Nàìjíríà. Ó sọ̀rọ̀ síwájú sí ó ní ìjọba Bọ́lá Ahmed Tinubu nìkan ló dàbí ẹni wípé ó fẹ́ máa fi igagbága pẹ̀lú ìjọba irú èyí tí Buhari ṣe báyìí o. Ọbásanjọ́ ní Buhari ti fìgbà kan ṣàpèjúwe ìjọba Shehu Shagari bí èyí tó kún fún ìwà ìbàjẹ́ tí kò ní àfojúsùn àti èyí tó ń ṣe sí àpò ara rẹ̀ nìkan, àmọ́ tó jẹ́ wípé lẹ́yìn ọdún díẹ̀ tóun Buhari gan wá dépò ọ̀hún gẹ́gẹ́ bí ààrẹ alágbádá kò ṣàtúnṣe sí ìṣòro tó ti fìgbà kan là kalẹ̀ wípé ẹnìkan ń gbà láàyè. Ẹnu dùn rò fọ́, bẹ́ẹ̀ ni wọn kò sì yà sí nǹkan tó yẹ ní ṣíṣe. Nínú ìjọba alágbádá tí Buhari ṣe láàrin ọdún 2015 sọ́dún 2023, ìjọba yìí gan níjọba alágbádá tó burú jáì jùlọ tó sì kún fún onírúurú ìwà ìbàjẹ́ jù nínú ìtàn Nàìjíríà. Bóyá kì í ṣe èrò rẹ̀ ní gbogbo èyí tá a gbọ́ yẹn, bóyá bí wọ́n ṣe sọ ọ́ kalẹ̀ fún un lòun náà kà á síta yẹn. Bí kò bá jẹ́ bẹ́ẹ̀, ẹ jọ̀ọ́ báwo lẹ ṣe fẹ́ ṣàlàyé láàrin nǹkan tó sọ àti bó ṣe padà wá ṣèjọba rẹ̀ nígbà tó yá. Ọbásanjọ́ tó fáwọn tó ń bú ní alábòsí lésì sọ wípé ọkàn òun mọ́, ìlọsíwájú orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ òun lógún lòun sì ń fìgbà gbogbo lépa. Ó ní gbogbo ìwé tó ń kọ àtàwọn èyí tó ń kọ sórí afẹ́fẹ́ ọ̀nà láti mú kí wọ́n ṣiṣẹ́ lórí ìdàgbàsókè orílẹ̀-èdè yìí ni. Mo ní àǹfààní láti sin orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí olórí ìjọba ológun àti ààrẹ alágbádá nígbà tó tún yá. A lè sọ wípé ọ̀nà méjèèjì ni mo ti tọ́ wò. Nísìnyí báyìí mo ti ń súnmọ́ etí kòtò, bóyá láìgbáradì gan ló máa yá. Ṣùgbọ́n àwọn aláṣẹ ẹgbẹ́ òṣèlú APC tó wà nípò àti agbẹnusọ láti iléeṣẹ́ ààrẹ ìyẹn Báyọ̀ Ọ̀nànúgà ti ní ìlara lásánlàsàn àti àbòsí ló ń dààmú Ọbásanjọ́ tó fi ń tútùkùtù lẹ́nu. Wọ́n ní Tinubu nìkan ló láyà láti gbé ìgbésẹ̀ táwọn ààrẹ tó ti jẹ ṣáájú rẹ̀ kò lè gbé, tó sì tibẹ̀ mú àyípadà rere bá orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀nànúgà ní ìjọba Ọbásanjọ́ gan ló burú jáì nítorí ìjọba onígbéraga tó kún fún òṣèlú bòbá ọ̀pá tí ọ̀pọ̀lọpọ̀ òbítíbitì mílíọ̀nù náírà sì ń pòórá láìsí àkọsílẹ̀ lórí ohun tí wọ́n lò ó fún. Wọ́n ní Tinubu kò ṣèjọba rẹ̀ láti figagbága pẹ̀lú ti Ọbásanjọ́, nítorí náà kí bàbá Ìyábọ̀ lọ wábi jókòó sí i.